ẹ̀yin ẹrú ọlọ́run adúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala atọrọ kí àti ìgẹ̀ fún aṣíwájú wa Muhammad kí ọlọ́run bá tọ́lá rẹ̀ ga kó bá ní kẹ́ kó bá ní gẹ́ òun àti ara alẹ́ agbo ẹni tí ó fi dáadáa tẹjọ́ gbìndé alkiyama kí ọlọ́run àti ọlá ga kó ṣe èmi àti ẹ̀yin ní ìkan nínú wọn pẹ̀lú ògo ọlọ́run àátẹ̀síwájú lórí ọ̀rọ̀ wa nípa Dhul Hijja oṣù Dhul Hijja oṣù àgàgà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní inú ẹ̀ àwọn ọlá tí ń bẹ fún bákan náà àwọn iṣẹ́ tí ó yẹ kí a gbé ṣe nínú rẹ̀ ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó fi tó wá létí inú al-Qur'anul Karim Suratul Fajr ọlọ́run ní wal fajr wa layalin ashr wash-shafa wal watr ọlọ́run bá tí ọlá gúnnù fi agbára tó ń fi dá al-fajari òun fi búra àkókò kan tó jẹ́ wípé òkùnkùn ń lọ ìmọ́lẹ̀ ń bọ̀ méjèèjì papọ̀ kòwé sí òru kòwé sì sí ọ̀sán àkókò kan náà ni ọlọ́run àti ọlá àrìgá ló kí ọ̀sán bọ inú òru ní àkókò yìí inú agbára ẹ̀ pẹ̀lú ọlá ẹ̀ àti iṣẹ́ ìyanu ẹ̀ bákan náà ó lóun fi agbára tó ń fi dá àwọn òru ọjọ́ mẹ́wàá kan òun fi búra gbogbo àwọn mufassirun wọ́n wù lọ wọ́n wù bọ̀ wọ́n ní iná ní ọjọ́ mẹ́wàá oṣù Dhul Hijja ẹ̀yin ẹrú ọlọ́run ọba ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga tó jẹ́ pé ní máa ń sa ẹ̀san tó wù bí ó ṣe fẹ́ òun ló dá àlìjánná tó ṣe ní ìpele tí ò dín ní 6,600 ó tún lé bíi 66 gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ àbí 6,236 ní sítórí àlìjánná ṣùgbọ́n bí ó ṣe ga tó yìí òun náà lọ yan Al-Firdaus kó máa jẹ́ ibi tí ó jẹ́ mọ̀sẹ́ntra ìtọ́wà láàrin gbogbo jùlọ èyí tí ó sì dáa jùlọ tí ànábì wa Muhammad sallallahu ti sọ fún wa bẹ́ẹ̀ wípé wa idha sa'altumullaha al-janna tẹ́ ẹ bá ń ṣàdúrà tẹ́ ẹ tọrọ pé ìrẹ́ ọlọ́run fi mí wọ àlùjánná fas'aluhu al-firdausa ẹ máa tọrọ Firdaus fa innaha a'laha torípé ń lọ ga jù inú àwọn àlùjánná wa arkasuha òun náà ni ó sì wà ní àárín gbogbo jùlọ ọlọ́run bá tí ọlá rẹ̀ ga òun ló dá gbogbo ohun tí ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àbí abara ó sì wá sa àwa kan ká máa jẹ́ olùgbàgbọ́ òdodo ó ní kuntum khayra ummatin ukhrijat linnas wípé ẹ̀yin mùmínì òdodo suratu Ali Imran aya 110 kúlẹ̀ ẹ̀yin lè dáa jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àdìdì fa ẹ̀yin yọ ń bẹ̀ ni bí a ó sì fa àwa mùmínì yọ yìí ikhtara minal mu'minina al-anbiya inú àwọn olùgbàgbọ́ òdodo ó tún sa àwọn kan lẹ́sà tí wọn ò dín níbi 120,000 inú rìwáyà kan ó ní 122,000 gbogbo wọn ó sì wọ́n ní ànábì ọlọ́run inú àwọn ànábì ọlọ́run ọba ó tún pé àwọn kan ní ulul azmi àwọn tí wọ́n gbóyè jùlọ tí wọ́n pàtàkì jùlọ àwọn eléyìí jẹ́ márùn tí a bá wo suratu Hakaf àbá wọn ní ibẹ̀ nígbàtí ọlọ́run àti ọlá àrígá sọ pé wasbir nafsaka máa rí ànábì wa Muhammad sallam ṣe sùúrù pẹ̀lú àwọn wo ni àwọn tí a sà ní ẹ̀sà ulul azmi minar rusul tí wọ́n jẹ́ ẹni pàtàkì jùlọ nínú àwọn ànábì ọlọ́run márùn ni wọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkànnù wọn ari Musa ari Isa ari Ibrahim ari ànábì Nuhu alayhi salat wa salam inú amara àrùn yìí ọlọ́run bá tí ọlá tó fi ànábì Muhammad sallam tó fi ṣe olórí wọn ọlọ́run bá tí ọlá àrígá lọ́dá ilẹ̀ tó ṣe ní ààyè alálùbáríkà tí ó lè gba gbogbo ọmọ ẹ̀dá ànábì Ádámà tó ní alam naj'alul arda kifata wọ́n kí wá sí pé àwa la dá ilẹ̀ fún yín ní tí ó tó yín lò ahya'a wa amwata kí gbogbo yín máa ṣẹ̀mí lórí ẹlẹ́ẹ̀kan náà kódà bẹ́ẹ̀ kú lórí ẹlẹ́ẹ̀kan náà ní tí ó tó yín lò tẹ́lẹ̀ lò tán ni ṣùgbọ́n láàrin gbogbo ilẹ̀ bí ó ṣe fẹ̀ tó bó ṣe gùn tó bó ṣe pọ̀ tó bó ṣe dáa tó ó tún sa Mákà lẹ́sà kó máa jẹ́ àyè tí ó lálùbáríkà jùlọ inú gbogbo àyè náà kọ́nà àti ọ̀rọ̀ àrígá kọ́mọ́sá àfi ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ̀rù Mákà mọ́sá àfi bá wa náà lò tó sọ pé la uqsim bi hadha al-balad wa anta hillun bi hadha al-balad bákan náà ó tún sọ pé at'amahum min ju'in wa amanahum min khawfin wípé ìlú Mákà gbogbo wọn máa fún wọn ní jíjẹ ìmu ní pẹ̀lú rọrùn
bákan náà wọ́n fi hàn lọ́kàn balẹ̀ ogun kò ní wọbẹ̀ láíláí tíjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama. ní àárín àwọn ọjọ́ tí wá ń lọ tí ń bọ̀ ń bẹ̀ ọlọ́run bá tí ọlá rẹ̀ ga nínú àwọn oṣù ọdún oṣù Ramadan ní oṣù alálùbáríkà jùlọ. nínú àwọn ọjọ́ tí ń bẹ́nu oṣù ọyàn ọjọ́ júmọ́ kọjá ọjọ́ alálùbáríkà jùlọ ó tó fi odidi súra kan súratu júmọ́ Quran 62 ó fi tì í ní ẹsẹ̀. bákan náà nínú àwọn òru ó yan òru Lailatul Qadri láàyò ó tó fi odidi súra kan tì náà pè ní Suratul Qadri tó ní khairu min alfi shahr olórí ju ẹgbẹ̀rún oṣù lọ. inú àwọn wákàtí tí a máa ń lò ní ojúmọ́ ọlọ́run àti ọ̀la ó mú wákàtí kan ní ọjọ́ ojúmọ́ nínú gbogbo 24 hours tí ń bẹ ní ọjọ́ ojúmọ́ ló ọjọ́ òní ó ní fi sáàtù istijaba wákàtí kan bẹ́ẹ̀ kò sí ń ta tọrọ ń bẹ̀ tí ọlọ́run tẹ́wọ́ gbà. àwọn kan ní àkókò ìdájí rẹ̀ ni àwọn kan ní àkókò asiri ni àwọn kan ní àkókò tí ìmáàmù ń jòkó láàrin kútúbà kan sí ìkejì ni àwọn kan ń sọ ọ́nà wípé àkókò tí à ń forí kanlẹ̀ nígbà tí à ń kí ìrun sọ̀látùlù jùmọ̀ àlọ́ ni ṣùgbọ́n ẹnu kun àkókò àlásàrì púpọ̀ jù ní tìǹbẹ̀ láàrin àlásàrì sí mọ́gíríbì púpọ̀ jù ní inú àkókò ọjọ́ jùmọ̀ yẹn ṣùgbọ́n ọlọ́run bá tí ọlá rẹ̀ ga kò fi èyí wo ní wákàtí kan bẹ̀ yẹn kò fi hàn ẹnìkankan látara pé kí ni wọ́n fẹ́ kí á pọ̀ nínú iṣẹ́ rí ní ọjọ́ náà látòkè délẹ̀ bá ṣe fẹ́ ká pọ̀ nínú iṣẹ́ rí nínú oṣù Ramadan látòkè délẹ̀ bó ṣe fẹ́ kí á pọ̀ ní iṣẹ́ rí ní ọdún délẹ̀. jàmá mùsùlùmí ní àárín àwọn ọjọ́ wọ̀nyí ó tún sa mẹ́wàá kan lẹ́sà jùlọ inú ẹ̀ mẹ́wàá oṣù Dhul Hijja inú ẹ̀ mẹ́wàá gbẹ̀yìn inú oṣù Ramadan. ẹ wá rí àwọn ọjọ́ yìí ọlọ́run àti àkókò yìí ó tẹ́ àkàyọ́ ọlọ́run sí wọ́n ní àkókò fún àlùbáríkà ó sì gbé ọlá fún wọn ju ẹlẹgbẹ́ wọn lọ. ó ṣe iṣẹ́ rere níbẹ̀ ní ètí ó ní ládá ju ìgbà tí a ṣe ní ìgbà míì lọ. bákan náà ó ṣe é ní àwọn àkókò tó jẹ́ pé iṣẹ́ ẹbí ó kéré ó ṣe ní iṣẹ́ àkókò kan tó jẹ́ pé ó ní àgbéga ju ẹlẹgbẹ́ rẹ̀ láàrin àwọn àkókò. bákan náà ó sì kó oríṣiríṣi ìjọsìn jọ sí inú ẹ̀ látara wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ìní òwú kó ṣe eléyìí àga ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí à ń sọ nínú oṣù Dhul Hijja yìí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó tún ṣe ní àkókò oṣù Ọ̀wọ̀. bákan náà ó tún ṣe ní àkókò fún iṣẹ́ hajj tí a fi ń dí ẹ̀sìn wa lájẹ́ fún ẹni tí ó bá ní agbára. ó wá ní ẹni tí ò lágbára tó jókòó sílé ọjọ́ mẹ́wàá náà kan náà fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn níbi àwọn oríṣiríṣi iṣẹ́ rẹ̀. wọ́n bi ìmáàmù wa Ibn Taymiyyah léèrè rahimahullah wípé mẹ́wàá òru gbẹ̀yìn Ramadan mẹ́wàá ọjọ́ àkọ́kọ́ ní Dhul Hijja ìwúlò ní àlùbáríkà jù nù wọn. ó ní àyàmù ashri Dhul Hijja ó ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Dhul Hijja afdalu min ayyamil ashr min shahr Ramadan ó lóore ju àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan lọ. wala layali al-ashr al-awakhir ó ní ẹ̀wà rí òru mẹ́wàá gbẹ̀yìn min Ramadan inú oṣù Ramadan afdal min layali ashiri Dhul Hijja ó lóore ju àwọn òru mẹ́wàá tí ń bẹ nínú oṣù Dhul Hijja lọ. jàmá mùsùlùmí wọ́n ní kínìdí tí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú Dhul Hijja fi lóore ju ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan lọ torí pé ọjọ́ àràfà ń bẹ ń bẹ ọjọ́ ìpẹran iléyá ọ ń bẹ ń bẹ tí wọ́n pè ní yawmul hajjul akbar ọjọ́ àwọn alálàájì tí ó tóbi jùlọ. bákan náà kí ni wọ́n fà á tí òru tí ń bẹ ní òru mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan tó fi lórí ju àwọn òru ọjọ́ mẹ́wàá Dhul Hijja lọ. ó ní òru Lailatul Qadri tọ́lọ́run fi sínú ẹ̀ ló jẹ́ orí bẹ́ẹ̀ tí à ń pè ní Lailatun khairun min alfi shahr tí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó mú mẹ́wàá gbẹ̀yìn lóru kan Ramadan ó fi mẹ́wàá àkọ́kọ́ kan ní ọjọ́ nínú oṣù Dhul Hijja tọ́jú oṣù